ọ̀rọ̀ látẹnu ìyá ẹ tó kù ní ìyá Táwà ìyá arábìnrin tí wọ́n pa yìí ọ̀rọ̀ látẹnu ìyá ni ìyá tí wọ́n ọmọ tí wọ́n pa arábìnrin Táwà tí wọ́n pa yìí ẹ tó kù ní ìyá fún lẹ́ ń rí i tó ń bara jẹ́ yìí ẹ tó kù ní ìyá fún ẹ tó kù ní ìyá fún rèé nínú ilé wọn kẹ́kọ̀ọ́ ẹgbẹ́ fún ọsọ ẹ tó kù ní ìyá Táwà ni. ìwọ ọlọ́dún ọba ọlọ́dún ọba ò ṣèdájọ́ ni o ìwọ ọlọ́mọ fẹ́ kó gbèmí níjà ìfẹ́ kọ́ kọ́kọ́ jìnnà. abẹ́rẹ́ Ikunle Abiamo Ikunle Abiamo Ikunle Abiamo subhanallah ìyá làwọn ọbẹ̀ kó gbèmí níjà o ọbẹ̀ kó gbèmí níjà mi ò ní mi tí mò ń pè o wọ́n bá ṣe pé lóòtítọ́ àti lódodo ó sì ń pè ọ́ ó sì rí mi orí gbangba ọkàn mi sọmọ làkejì mi ìsàbúrú sí ìyàn rí ọmọ ìyá mi wọ́n mú lámùpá ni gbogbo ẹni tó ṣiṣẹ́ irú eléyìí fún Táwà Kálítù ọ̀fẹ́ kò gbèmí níjà fún wọn bá ń gbẹ̀san Táwà lára rẹ̀ ní kíákíá ó jẹ́ kó pẹ́ má jẹ́ kó jìnnà rárá kí ọjọ́ méje ó tó pé tó bá ṣe pé lótìtọ́ àti lódodo ìwọ ni mo bá ń pè tí ní mi tí mò ń pè Ọlọ́run o mo fẹ́ ní kíákíá ni kò ṣe ìdájọ́ yìí o má jẹ́ kó pẹ́ má jẹ́ kó jìnnà tó bá ṣe pé lótìtọ́ àti lódodo ìlú Ìwó ní ìyá mi forí mi sọ tí wọn ò bí mi fẹ́ lòmí nílùú Ìwó tí mo gbé oyún mi wá lọ́kọ́ lu Ìwó yìí mo fẹ́ kó o ṣèdájọ́ ní kíákíá tí ìsìn mú mi mọ́ láti jọ mo ti délé ayé ìlóòsà tí mò ń bọ́ ìní nǹkan mi wọ́n láàánú mi wọ́n láàánú kan mi mo fẹ́ kó o ṣèdájọ́ ní kíákíá ni kíkì ẹ̀kọ́ sọ nínú ilé wọn ni kíkì ẹ̀kọ́ sọ nínú ilé wọn ni kí ọjọ́ méje ó tó pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nù kú Táwà pátá ọba mú ẹ lámùpá ni o kó mú wọn lámùpá kó o sì fi wọn sí ẹ̀sìn kó o fi wọn sí ẹ̀sìn ni o àdàbí tí bá mú nǹkan mi mọ́ lókù ní kó ọmọ gbèmí jà tí n bá ti mú mi mọ́ aláwù wọ́n fẹ́ kó o gbèmí níjà ni lórí ìrìn àjò Táwà àtẹni tó fi Táwà bà wà nú jẹ́ nínú òkú mẹ́sàn-án nínú ilé àgbò ọmọ 9 àǹtí mi bí nínú ilé àgbò àǹtí mi ló kú Táwà Kálítù ló kọ́ ẹgbẹ́ mọ́ Táwà Kálítù bọ́lá ọba mi dúró Táwà òun wọ́n sì gbé pọ̀ nínú ilé àgbò ọkọ náà sì tún lo Táwà àti yakọ́ lẹ́kìtì tọmọ ìyá mi ti lọ lọ́kọ̀ wọ́n wí fún mi o aládùúrà wí fún mi wípé kọ́ ọmọ ìyá mi ọmọ tẹ̀lé lọ tó bá ti bímọ tán nǹkan ni ẹ wá lò bọ́ ọmọ ìyá mi lọ dúdú lọmọ rẹ̀ ní funfun lọmọ rẹ̀ ní ọmọ rẹ̀ ti ń lo oko ọgúndún báyìí ìrìn ọmọ rẹ̀ o ìrìn ọ̀dọ̀ mi ni Táwà bímọ sí o lọ́dún tó bímọ o wọ́n sì mọ ọmọ ìyá mi lọ ẹ̀yin náà sì tún wá ṣerú eléyìí fọmọ ìyá mi Ọlọ́run bá ń gbẹ̀san lára wọn o tó bá ṣe pé lótìtọ́ àti lódodo lọ bá wà wọ́n mọ̀ pé ọ̀bọ̀ alẹ́ wọ́n dà pẹ̀lú rẹ̀ ìdájọ́ sọ ọjọ́ jí ni tí ì sì mú mi pẹ̀lú ẹ gbẹ̀san lára wọn gbẹ̀san lára wọn o gbẹ̀san lára wọn o gbẹ̀san lára wọn o má jẹ ọ̀pẹ má jẹ kó dènà o. a nílò láti máa wòyà wa ìbí ìran bìkọ́ ẹni tí ẹni ọ̀rọ̀ ń dùn ó yàtọ̀ sí ẹni tí ara ń ta kọ́lọ́mọ́dà wà láàmú bẹ́ẹ̀ ṣe ń wòyà wa yìí ìyá yìí àná kù níyà fún Táwà bá a ṣe ń gbọ́rọ̀ lẹ́nu wọn àti ìwòye tá à ń wò ó dàbí pé àwọn náà kù níyà fún Táwà àwọn nǹkan tó ń sọ tá a bá fọkàn bá wọn lọ ẹ rí i pé ìrìnàjò Táwà ìrìnàjò tí ó jágùn díẹ̀ ni ẹ tẹ́ mọ́ra ojú òní tì yín ọjọ́ wo lẹ rí Táwà kan yìí. mo rí Táwà mọ́ lọ́mọ ìyá mi lánàá. ẹ rí lánàá. mo rí lórí ta alẹ́ àgbò lánàá gba mọ̀ ń bọ̀ lánàá. ní aago mélòó lẹ rí Táwà lánàá. ní nǹkan bíi tó 7 ni mo rí lálẹ́ àná. nǹkan bíi aago 2 alẹ́ àná lẹ rí Táwà. bẹ́ẹ̀ ni mo sọ. àwọn kan sọ pé Táwà ní ọdẹ orí. bẹ́ẹ̀ ni ọkọ ló lò. ó tún bí ọdún mélòó tí ó ti lọ́dẹ orí. tí n bá ní parọ́ ní ìsìn yọmọ lọ bí 15 years ago. bí ọdún 15 tó ti ní ọdẹ orí báyìí. bẹ́ẹ̀ ni. Táwà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó tó bí ọmọ ọdún mélòó. Táwà ní ìsìn ó ti lo oko 40 ọdún. Allahu Akbar ó tó bí 40 years. bẹ́ẹ̀ ni mo sọ. Allahu Akbar ó tó bí 40 years. bẹ́ẹ̀ ni. ǹjẹ́ ẹ tá sọ̀rọ̀ nípa rẹ̀ yìí Táwà tá sọ̀rọ̀ nípa rẹ̀ pé wọ́n pa yìí ǹjẹ́ ó ti láǹfààní láti ṣàbíamọ. ó ti bímọ kan. ó ti bí ọmọ kan. ó ti bímọ kan. báwo gangan ni Táwà sì jẹ́ sẹ́yìn gangan tẹ́ ń sọ̀rọ̀. ọmọ ìyá mi gangan ló bí Táwà Kálítù. àǹtí mi gangan ló bí. àǹtí yín gangan ló bí Táwà. àjọjọ́ ọmọ ìyá kan náà ló bí Táwà Kálítù. àǹtí mi gangan ló bí Táwà. ẹ tẹ́ mọ́ra ìyá ẹ tẹ́ mọ́ra ìyá. àǹtí tó jẹ́ ìyá Táwà yìí sàn bẹ láyé. àǹtí mi ti síwọ́ ọsẹ. Allahu Akbar Allahu Akbar wọ́n ti lọ jọ́lọ̀ ní. bẹ́ẹ̀ ni. ẹ ń sọ̀rọ̀ pé
bàbá sọ̀rọ̀ nípa Tawa àti ìyá Tawa ẹ ló tó ìkúnlẹ̀ bíi 9 tí ìyá Tawa. bẹ́ẹ̀ni ọmọ 9 ni ìyá rẹ̀ bí nínú ilé àgbò kó tó kú Tawa nìkan. Tawa tí wọ́n pa igangan nìkan ló kù ní ọmọ 9. bẹ́ẹ̀ni nínú ilé àgbò àǹtí mi sọ Bádírá àǹtí mi sọ Kàmọ́ Akíìmù làkọ̀ bí àǹtí mi nínú ilé àgbò. wọ́n bí Kàmọ́ ẹ̀ẹ̀mejì ní ẹ̀sọ́ Kàmọ́ ẹ̀ẹ̀mẹ́ta ní ẹ̀sọ́ Akíìmù bẹ́ẹ̀ náà ní Bádírá náà. àbíkú dà wọ́n láàmú pọ̀. àbíkú dà wọ́n láàmú tọ́pọ̀ jù. kó tó kú Tawa kan ṣoṣo. Tawa ọdún tí wọ́n bí Tawa yìí Kàmọ́lì tí wọ́n bí Tawa lé tó kù ipa àbímọ lọ́mọ níjọ́ tàǹtí mi gbé Tawa wọnú ilé àgbò ìjọ náà ní Kàmọ́lì ọwọ́ àgbà aṣọ skul lọ́dọ̀ ìyá mi nínú ilé ọsọlọ ní Kàmọ́ bó ṣe gba aṣọ tó délé lọ́dọ̀ ìyá rẹ̀ kò jù bá ń lọ. gbogbo àwọn tó ń jẹ́ àwọn ẹ̀gbọ́n fún Tawa bí wọ́n ṣe láǹfààní láti fayé lẹ̀ nìyà mẹ́nu báyìí iṣẹ́ ìmọ̀ pé àwọn àgbàlagbà ní ewúro ló máa ń wú ewúro wá nígbà tí Tawa ìṣẹ̀lẹ̀ ó ní wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọmọ 9 ni ìyá tó bí Tawa gangan bí èyí kó tó kú Tawa yìí nìkan tá a bá wo Tawa ńlẹ̀ Yorùbá wọn ní Tawa kálítù mọ́bọ́lọ̀ ń dúró àókọ tó ní sàmì náà ni bí wọ́n ṣe máa ń láǹfààní láti ṣe ṣùgbọ́n Tawa kan tó kù ní ọmọ 9 yìí òun náà ni wọ́n láǹfààní láti gbẹ̀mí ẹ̀ tí wọ́n gé orí ẹ̀ tí wọ́n sì gé ọrùn ọwọ́ ẹ̀ méjèèjì léyìí tí wọ́n fa ẹran nítan rẹ̀ náà lọ. ìyá ìyá ẹ pẹ̀lẹ́ kó àtẹ̀mọ́ra ọmọ àdúgbò wo lẹ pè Tawa yìí gangan. ọmọ ilé àgbò ni. àdúgbò wo la wà yìí. àdúgbò CMS la wà létí ilé àgbò náà ni. bàbá fẹ́ rin ilé mọ̀lété ní CMS sílé àgbò ó tó rin wákàtí mélòó. kò tó 1 hour. kò tó ṣẹ́jú mẹ́wàá. ibi tí wọ́n ti bí Tawa lọ́mọ síbi tí wọ́n pa sí wọ́n ní kò ju ìṣẹ́jú 10 lọ. ẹgbọ́n mi yé ẹ̀yin tẹ́ ń wá tẹ́ ẹ sì ń gbọ́ wa ibi tí wọ́n ti bí Tawa lọ́mọ ó jẹ́ ilé àgbò ibi tí wọ́n pa sí ó jẹ́ ilé onílété ìyẹn ojú odò alágbó tó wà ní CMS òun ni wọ́n pa sí ìrìn ibi tí wọ́n pa sí àti ibi tí wọ́n ti bí lọ́mọ ìrìn bíi ìṣẹ́jú 10 péré ni ṣẹ́ẹ̀rì pé ó lágbára pọ̀ báyìí kọ́lọ́ ọmọ kéèsì wa o àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọ́n láì gbélé ẹni ká fọrùn rọ̀ bó láwa ṣe òwe yìí báyìí láàárọ̀ yìí bó láti fẹ́ ṣe òwe yìí báyìí láàárọ̀ yìí wọ́n láì gbélé ẹni ká fọrùn rọ̀ ibi tí wọ́n pa Tawa sí yìí ibi tó lè fọwọ́ sọ̀yà pé àwa la ní ilé mi àdúgbò mi níbi tí wọ́n pa sí yìí kọ́lọ́ ọmọ kéèsì wa o bá a bá ń sùn báyìí àfi ká má díjú àìbò láwa ṣe júnior báyìí bá a bá tó ń sùn ká tó má díjú ìlú Ìwó la wà ìyẹn ní ilé onílété ní CMS lójú odò alágbó níbi tí wọ́n pa arábìnrin kan sí ìyá tó kù ní ìyá fún Tawa yìí wọ́n ní Tawa tó ọmọ 40 ọdún 40 years ó sì ti bí ọmọ kan wọ́n ló ti ní àrùn ọpọlọ láti bí ọdún 15 sẹ́yìn ẹ rí i pé wọ́n fẹnu sọ bí ó ṣe lárùn ọpọlọ náà wọ́n dẹ̀ jẹ́ kó yé pé láti bí 15 years ló ti ní àrùn ọpọlọ yìí kọlọmọge bọ ẹsẹ ìwádìí fi yé pé kò kí ń bá yẹn jà bẹ́ẹ̀ ni kò kí ń fapá àwọn tó ń ṣiṣẹ́ yìí iṣẹ́ ìwádìí ò ti fìdí wọn múlẹ̀ pé àwọn báyìí ni ọkùnrin ní obìnrin ni àmọ́ ṣùgbọ́n àmọ́ pé ọlọ́mọ wọn ọlọ́run máa kéèsì wa ojú òní tiwa ẹ sì dúró sójú òpó Empire Radio Ìwó ẹ mọ̀ sí ààrẹ kó kan àwọn aláṣẹ lọ́wọ́ ẹ sí ààrẹ kó tẹ̀ wọ́n pàápàá Olúwo of Ìwó ọ̀gá ọlọ́pàá alẹ̀ Ìwó ọ̀gá ọlọ́pàá Ọ̀ṣun state ọ̀gá ọlọ́pàá fún gbogbo Nàìjíríà àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò a fẹ́ mọ̀ ipa àwọn fìgìláńtẹ́ ipa àwọn ọdẹ ládùúgbò ipa àwọn a fẹ́ mọ̀ torójú ọ̀nà yóò kì í dá aago 11 alẹ́ wọn lẹ́sẹ̀ sí ń kọjá ni aago mélòó ni wọ́n ṣiṣẹ́ náà ẹ máa sí ààrẹ òkọ́ kan gbogbo àwọn tó ń wà nígbẹ̀ lọ́wọ́ àwọn olórí wa nínú òṣèlú àwọn náà a fẹ́ kí wọ́n láǹfààní láti rí fídíò yìí kí wọ́n dẹ̀ mọ ibi tí nǹkan kò sí tí wọ́n ní láti ṣe nígbà tá a bá máa lọ́kọ̀ọ̀kan máa ta bá ń para wa àwa mélòó ni ó kò kọ́lọ́ ọmọ kéèsì wa èmi ò ní pọ̀ lọ́rọ̀ ẹ ṣáà máa wò ó kẹ́dẹ̀ máa sí ààrẹ a mọ̀ pé lágbára Ọlọ́run kíní òtítọ́ ọ̀rọ̀ kan ò ní lọ láláì fìdí múlẹ̀ ìgbàgbọ́ wa náà ni pé Ọlọ́run ó tú àṣírí àwọn tí wọ́n ṣiṣẹ́ bí ẹ ṣé tẹ̀ ń wò wá o ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. àti tí èmi lè bá ṣe ìgúnlókù